mo kí yín ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lódò lẹ́yìn odi lórí ètò wa iṣẹ́ ìṣẹ̀ǹbáyé fún títí ọ̀sẹ̀ yìí. Iṣẹ́ ìṣẹ̀ǹbáyé tá a fẹ́ sọ̀rọ̀ lórí rẹ̀ iṣẹ́ ìṣọ̀nà tí a bá ń sọ̀rọ̀ nípa iṣẹ́ ọnà ṣíṣe nílẹ̀ Yorùbá ó pín sí oríṣiríṣi ọ̀nà. A rí àwọn tó jẹ́ wípé wọ́n ń fi igi dára, aláwọn tó jẹ́ wípé ká mú amọ̀ ká fi mọ nǹkan ọ̀tọ̀ làwọn. Ọ̀nà ṣíṣe tí mo fẹ́ dàbí pé mo fẹ́ tọ́ka sí lónìí, àwọn tí wọ́n ń lo awọ ẹran tí wọ́n fi ń dára oríṣiríṣi, bàtà ṣíṣe, eléyìí tó jẹ́ àpò tá à ń gbé nǹkan sí àtàwọn nǹkan míì lóríṣiríṣi, ó ń dè ríran àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀dọ̀ wọn ni mo dàbẹ́ ni pé ẹyẹ mi ó gún yẹ̀ sí ní òní. Lọ́wọ́lọ́wọ́ tí mo ṣe wà yìí, mo wà ní agboolé Ọ̀tún Ìṣọ̀nà ní Ọ̀yọ́ Aláàfin. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ kú kalẹ̀, ẹ jẹ́ gbádùn wa lónìí. Mo gbé ògbóǹtarìgì nínú àwọn tó dàbẹ́ ni pé wọ́n sì tún wà nínú iṣẹ́ ọnà ṣíṣe yìí. Ṣé mọ̀ wọ́n ní kò sí bí ó ṣe lè òkú rí, iná kì í pa irú ọmọ ìsúnrun. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ kú kalẹ̀, ẹ bá mi ká lọ. Orúkọ mi ni Abdulateef Adélọ́wọ́. Mo jẹ́ ọmọ bíbí agboolé Ọ̀tún Ìṣọ̀nà ní ìlú Ọ̀yọ́ Aláàfin. Iṣẹ́ ìṣọ̀nà ẹni iṣẹ́ tí mò ń ṣe. Iṣẹ́ ìṣọ̀nà sì jẹ́ iṣẹ́ àjẹbí wa tí à ń ṣe ní ìdílé wa láti ọjọ́ tó ti pẹ́. Láti ayé àwọn baba ńlá wa ní iṣẹ́ ọnà ti bẹ̀rẹ̀. Nínú ìtàn tá a sì gbọ́, a gbọ́ pé láti Ọ̀yọ́ ilé la ti bẹ̀rẹ̀ iṣẹ́ ọnà títí tá a fi dé Ọ̀yọ́ tí a wà yìí ni a ti ń ṣe iṣẹ́ ọnà. Àwọn bàbá wa orí ara ọkọ̀ tí wọ́n máa ń pè wọ́n ní Ọ̀tún Ìṣọ̀nà Aláàfin. Ìgbọ́ jẹ́ pé gbogbo ibi tí Aláàfin bá ti ń lọ ẹni àwọn bàbá wa máa ń bá lọ nígbà tó ráwọn máa ń ṣe ẹ̀ṣọ́ sí ẹ̀sìn ọba bíi bá ń pè ní gàárì ẹ̀sìn, bíi abẹ̀bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èèyàn lè kọ́ téèyàn bá lè ní sùúrù. Wọ́n kì í ṣiṣẹ́ tó jẹ́ pé iṣẹ́ tó yá lọ́wọ́ ni, iṣẹ́ mọ̀ọ́mú lọ́kọ̀ọ̀kan àtàbẹ́rẹ́ ni. Kì í ṣiṣẹ́ à ń fi mọ́ṣíìnì ṣe gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe máa ń ṣe láyé àtijọ́. Ó lè lọ́dún kan láti mọ̀ nípa rẹ̀ tá a bá rẹ́ni tó fẹ́ kọ́, àmọ́ kò wọ́pọ̀. Ó létò tí a máa ń ṣe o. Ẹ̀wọ̀n kò sí bí èèyàn bá gbà yọ̀ǹda lẹ́nu iṣẹ́, kò síṣẹ́ tí ó wà tí ò ní ètò tí wọ́n máa ń ṣe. Á gbà yọ̀ǹda lẹ́nu iṣẹ́ ni èèyàn á ṣe freedom ni. Wọ́n á pé kí wọ́n mú oyin wá, orógbó, àádùn kí wọ́n fi ṣàdúrà fún wọn. Wọ́n máa ń gba ọtí ìbílẹ̀ símáyọ̀n, ọtí ìbílẹ̀ ṣàkámọ́ pé wọ́n gbà wọ́n á fi súre fún ọmọ tó bá fẹ́ gbà yọ̀ǹda lẹ́nu kó náà fẹ́ lọ dá dúró. Nígbà kan tí a bá fẹ́ ṣe awọ, a kì í ra awọ bí a ti ń ṣe awọ ní ìsinyìí. Awọ ewúrẹ́ tàbí awọ àgbò ni la máa ń lò. A bọ awọ ní tútù, tá a bá ti bọ ní tútù báyìí, a wà mú a fà, tá a bá ti fà tá a rí pé ó ti nà báyìí, a wà fi sínú òòrùn. A lọ ra tàǹgìrì, a fi gbó, a bá gbó báyìí, a wà fi sínú òòrùn. Eléyìí ni ọ̀pá awọ tá a bá fẹ́ so awọ. Tá a bá ti so awọ tán, tá a mú awọ bọ́ọ̀ta tá a fẹ́ lọ, a wà ti bọ̀ bí báyìí. Eléyìí láti bọ̀ báyìí, a máa ṣe báyìí títí tóbi ara rẹ̀ tí ó fi fúnro. A wà lọ síbi àléra, a wà mú débẹ̀, a bá débi àléra, iṣẹ́ ẹ̀tẹ̀ tó ń ṣe rèé. Eléyìí la máa ń tì bọ ọwọ́, à ń pè ní kẹ̀ǹbẹ̀lù, ó sì tún jẹ́ ìbọ̀ka. Eléyìí ọ̀bẹ ọ̀nà ní kò sọ́sọ̀nà tí oníṣọ̀nà tí ọba ni kì í ṣe oníṣọ̀nà. Torí tí ta bá fẹ́ gé awọ, ìsàwọ̀ ọ̀gá la ní, ìsàwọ̀ èso ni, kò sáwọ̀ tí ò lè gé. Ó lè jẹ́ kí oògùn ọba jẹ́ ìlú leléyìí. Tó iṣẹ́ tí ìlú ń ṣe ó ní a bá fẹ́ rán fúnpa àbóǹdè, ìta fi máa ń de ìkànnì rẹ̀ ní. A bá fẹ́ dé ìkànnì ó ní iṣẹ́ tí ìlú rẹ̀ ó. Tó ìta ń pè ní ìkànnì rẹ̀ ó. Àwọn ọ̀làjú tó kún ni pé tá a bá wo ní sáré pé ayé ti lu jára, à ń gbé iṣẹ́ wa sórí mẹ́díà, kálukú ń rí pé iṣẹ́ tá à ń ṣe lè àrò ọ̀làjú tó kún. But nowadays láyé ìgbà kan kò sí bí wọ́n bá ṣe presentation kan fún bọ́yọ́ ìyàwó ni ẹni ó fẹ́ sílé ni a mọ̀ pé wọ́n wà ra bẹ̀bẹ̀,
wọ́n wà ara tìǹtìmù wọ́n fẹ́ gbé fún ìyàwó wọ́n fẹ́ gbé fọ́ba ní wọ́n fẹ́ but nísìn àwọn nǹkan yìí ò wọ́pọ̀ mọ́ torí àwọn nǹkan àṣà àwọn èèyàn sábà lò fún presentation of gift wọn fún yóò ń yàwó ni bí nǹkan kan lẹ́yìn kí wọ́n lọ ra àwọn nǹkan tí ọjọ́ mọ́ta àmẹ́ni ọba má ṣà àwọn wọn request fún pé ẹ jẹ́ ká lo nǹkan àṣà gẹ́gẹ́ bí abẹ̀bẹ̀ àbí tìǹtìmù fún táwọn ọba máa ń lò yẹn àbá bẹ̀bẹ̀ tí wọ́n á fi kọ́lé tí wọ́n á dẹ̀ kọ́ orúkọ sí pẹ̀tọ̀ èmi ni mo fún lágbájá ní nǹkan báyìí á dúpẹ́ fọ́nà iṣẹ́ téèyàn bá ń ṣe téèyàn fi rán mọ́ school tó dẹ̀ tó ń ṣe nǹkan mìíràn lábẹ́nú náà táàdẹ̀ ń jẹ́ ń tèbi ò bá wá nílò pé iṣẹ́ yẹn iṣẹ́ alálùbáríkà ẹni ọba ti bí sí ìdílé tí wọ́n ní sí ọwọ́ kó gbìyànjú láti dúró tì wọ́n láti fojú sí ọgbọ́n tó ná agbá àtinúdá tó ná ọba tó fi kún láti jẹ́ kí sẹ́yìn tó gbòòrò sí èmi kó ná ọmọ fọkàn rẹ̀ kò sí ìmọ̀ràn mi fáwọn ọ̀dọ́ ọ̀sẹ̀. mo lérò pé ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lódò lẹ́yìn òdì mo lérò pé ẹ jẹ gbádùn ètò wa òní iṣẹ́ ìṣẹ̀ǹbáyé tí a dàbẹ́ ní pé àyànnàná iṣẹ́ ìṣọ̀nà ṣíṣe a ti lọ sílé ọ̀tún àgọ́ ìṣọ̀nà a wá sí ìlógbò ní àkètàn náà ẹ̀yin olólùfẹ́ wa ẹ ṣeun ẹ tún mọ̀ dàbẹ́ ní pé kẹ́ mọ́ retí ìmí ní ọ̀sẹ̀ tí ń bọ̀ tí ẹ̀yin bá wá ní iṣẹ́ ìṣẹ̀ǹbáyé kan tó dàbẹ́ ni pé ẹ̀yin fẹ́ kí a wá mọ̀ nípa rẹ̀ ní àdúgbò yín nílùú yín lágbègbè yín ẹ kàn sí wa ní comment section wa ẹ má gbàgbé ẹ bá like ẹ bá subscribe sí Olóòtọ́ TV ire o.